àkíyèsí fún gbogbo ẹni tó bá fẹ́ wá sí àjì tàbí umura kápẹ́rẹ́ wá sákíyèsí kátàrà wa lólobó wọ́n sòwò lófo. Ọlọ́run ọba láàánú kí ó wà pẹ̀lú èmi àti owó nìkan ti ẹ̀kọ́ ń bẹ nú èèyàn. Ó lè wá sí àjì tàbí umura wàhálà tó bá fira ẹ̀ sí kọjá límìtì tí ó ti máa ń fira ẹ̀ sí tẹ́lẹ̀. Ẹlòmíì máa ń develop àìsàn míì bẹ́ẹ̀ bóyá wọ́n kún mọ́lẹ̀ wọn ò gbádùn ẹsẹ̀ yìí ìgbàlókò yìí wọn ò gbádùn ẹ̀ mọ́ ní tí ó máa rán nìyẹn tí ó fi lọ bọ́ sálẹ̀ kíyámà. Bí èèyàn bá wá kú kéèyàn kú lórí pé Ọlọ́run mo rí léyìí sí ọwá kù sí ọlọ́wọ́ kọ gbà ọba ṣe yóò wù àti mí àti ọlọ́mọṣà sí lẹ́rọ̀rùn fún wa ọlọ́jọ́ kan oṣù rẹ̀ wájú olóńgbò tá a bá rí ṣe ní bàádà Ọlọ́run kọ gbà lẹ́sìn àmọ́ ká béèrè ká ṣèwádìí ká tó kú wọn lé torí pọ́lọ́ náà ní fásíàlú ahla dhikri in kuntum la ta'lamun ntẹ́ ẹ̀ bá máa béèrè lọ́wọ́ àwọn tó bá mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá àti máa wá tẹ́lẹ̀ rí pé bọ́yá Jídà ni wọ́n ti bọ́lẹ̀ tó gba Mákà wá abọ́bọ́lẹ̀ ní Madina ọ̀padà àwọn mọ́tò àbí tírẹ́nì wá sí Mákà ọwá fún ájì ni àbí umura. Ẹ rí pé tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ géètì lọ lè gbà wọlé lọ́wọ́ báyìí iṣẹ́ ń lọ lọ́wọ́ ní haram kọjá sísọ wọ́n extend haram iṣẹ́ ń lọ takuntakun. Ọlọ́run dákun má ṣàṣì lọ́rùn fún wa kálí máa wá kálí dọ́ máa wá ọlọ́jọ́ kan oṣù rẹ̀ wájú Ọlọ́run. Tó o bá ti ń bọ̀ láti lè kọ́ọ̀tì tó o gbé haram pé ọ̀ ń bọ̀ wá sí umura ni àbọ̀ ń bọ̀ wá sí ájì náà ni gate 79 tó bá ti gbà wọlé tààrà bí tilẹ̀ àti kí tó ń gbà lọ́tọ̀ tàwáàfù wọ́n jẹ́ ń ta ọ bọ́ bá fi rí yẹn sí bọ́ padà sóun tẹ́lẹ̀ ẹ wá ní tẹ́lẹ̀ táwọn àlè kó ságbádá tákàn pa bàtà máa àtàtúmọ̀ tàwáàfù kò sí yẹn mọ́ o ìṣeéṣe ẹ̀ka ṣoṣo tó wọlé sí Mákà yẹn tó tàwáàfù yẹn ọlẹ́ má fojú kankan bá mọ́tò èkó ní Mákà wọ́n sọ pé àwọn ọlọ́gbọ́n tí yẹn tó ń dá sí ẹ̀ ọgbọ́n yẹn náà wọ́n ń kọ́ sọ́ọ́ ọlẹ́dẹ́mì kọ́ tì máa ní wádìí ẹ̀ dáadáa béèrè kọ́ tó kú ńlé mọ kí ni wọ́n ń pè ní umura kọ́ mọ̀ pé iṣẹ́ umura kọ́ kọjá kọ́ tàwáàfù Sàfá Márúwà kọ́ parí síbẹ̀ yìí tọ́wọ́ adé Mákà tó máa lọ lè gun àwọn òkè kan káàkiri tó lè dún lápá ọ̀nẹ́gbàládà o bọ̀bá wá sí ájì mọ kí ni iṣẹ́ ájì bó lọ parí sí Mínà Muzdalifa Jamura nù Káàbà gan àmọ́ pé ibìkan tí wọ́n ń bẹ ibo ni wọ́n sì yá nábì sí ẹnìkan ò gbé yẹn rán o sàrè Maimuna tó máa wábì káàkiri ẹnìkan ò rán wọn sí kásìwádìí Ọlọ́run mọ́ jásàsì ṣòfò sí ọlọ́jọ́ kan oṣù rẹ̀ wájú Ọlọ́run ẹ̀jẹ̀ àwádìí tó o bá ti ń bọ̀ nísìn mọ tó ń bọ̀ wá sí nígbà tó wà wọ Mákà gbàrà tó di ibi ara Káàbà tó máa ní tó máa ya fọ́tò tó máa ní Àrẹ̀mú ọ̀rí ọmọ bàbá ẹlẹ́ràn so nífa ìyẹn kọ́ ọmọ sí nàtó tàwáàfù ẹ̀ tó máa tan kámẹ́rà sí rẹ̀ níwájú má sí nàtó àkọ́kọ́ tó wọlé yẹn kọ̀ dàbí máa o bí mi ìtàn àgbẹ̀ yẹn ọlọ́gbẹ́ kàtà ń dá sí tàwáàfù ẹ̀ yanáfìlà tó ẹ̀kọ́ yẹn bí makamu Ibrahim padà sí Sàfá Márúwà tó àmọ́ pé bẹ́ẹ̀ ni Madina òun náà ìyàtọ̀ ti bá o tẹ́lẹ̀ tó jẹ́ pé gbogbo báàbù tó bá gbà wọlé kọ́dà kọ́ gba báàbù Umar ibn al-Khattab wọlé tó bá ti wọ́n lè sún ọ títí ọ padà bára rẹ nínú rọ́ọ̀dọ̀ kò rí bẹ́ẹ̀ máa o ó dùn lẹ́nu pé Ànábì sallallahu alaihi wasallam pé ma bayna bayti wa minbari rawdatun min riyadil janna ó dùn lẹ́nu ní o búkẹ́ni nísìnyí tó bá fẹ́ rí bẹ̀dẹ̀ ń bẹ nú èèyàn kọ́ pádàdà náà àmọ́ kọ́ rí bẹ̀dẹ̀ òòrè ni àmọ́ tẹ́lẹ̀ láwọn àgbà kan sẹ́yìn táyé ara yìí wọ́ bẹ̀ẹ́ a lè wo bùbá àti ṣòkòtò wọ́ bẹ̀ẹ́ tí a lè máa tìláwà Al-Qur'ani wákàtí méjì à ń bẹ́ ń bẹ́ kọ́dà mọ́ sálábà pàdé sí àkájọ kátìbí jẹ́ tó ń fẹ́ máa complain kò sí yẹn máa o kọ́dà àwọn míì máa kódà ilé ìlú wa ń gbà kan kò sí yẹn máa búkẹ́ni ọ̀lẹ̀ búkú lọ́n láì gan àmọ́ pé ọkàn wa wọlé nísìnyí ọmọ ní ọ̀n lọ rọ́ọ̀dọ̀ ẹ̀já wádìí kí là ń bọ̀ wá sí ọlọ́mọdé àṣàṣe ṣòfò ọlọ́jọ́ kan sọ wàhálà tíyẹn lè fara sí torí pé gbogbo ohun tíyẹn tó bá báyàn ní Mákà wọn ní fẹ́ kí níbò mí àfẹ́ haram kọ́ mọ́ lọ kọ́ mọ́ bọ̀ kọ́ mọ́ lọ kọ́ mọ́ bọ̀ bọ̀ bá wádìí dáadáa aṣọ gan tá a bá fẹ́ rà nílé gan èèyàn wádìí sọ́ọ̀bù wo ló ti dẹ̀ ta ní kórìjìnà wá èwo ní máa bó èwo ní quality ámẹ́lẹ̀ tà sí tábánikẹ́ yẹn wá fún interview kan èèyàn ti mọ preparation tí ó ṣe kátó wá sọ pé ní tíyẹn olè gbé pàdé Ọlọ́run kọ́ mọ́ wá kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀kọ́ mọ́ máa parí mọ́nátọ̀ ń lọ yìí kí ni ìrìn àjò ibẹ̀ kí ló yẹ kọ́ sí kò kà máa bọ̀ kí yẹn wá débi kó máa ìrìn tíyẹn bá fẹsẹ̀ rìn tó lọ tó bọ̀ èèyàn lè develop àìsàn bẹ́ẹ̀
ẹlòmíì lè má kú sí Mákà ó lè má kú sí Mẹdínà ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa o Ọlọ́run dákun má ṣàwà pẹ̀lú èmi àti yín títan ọlọ́jọ́ a máa dé bẹ́ẹ̀ lómi bí àìsàn tẹ́lómi bá gbé lọ lé wọn kò má lẹ̀ ọ̀dà rẹ̀ láàmú kọjá sísọ ẹni tó bá mọ tí wọ́n pè ní mọ́ra àbí ájì wọn à lè máa kíyàn pé àìkú gbádùn wọ́n mọ̀ pé wọn wá sí eré níbí àfẹn tó bá wá sósì tọ́ra àwọn mìíràn máa wá sósì kọ́dà àwọn tó máa ń kérò wà wọn àwọn asòsì káyé ń bẹ láàrin wọn dáadáa wọn kàn wá jáde ẹ lásán ní ìgbẹ́ yìí kéwọn ọ̀rọ̀ ń bọ̀ wá bí ìyẹn náà ọlọ́mọsá wà pẹ̀lú èmi àti kó wà pẹ̀lú wa bàbá mọ̀ bàbá fẹ́ rí àjèsí àbí mọ́ra inú sẹ́ra ni ọba lọ wọn lọ́fíìsì l'Àbújá wọn lé lẹ́kọ̀ọ́ bàbá tí a fẹ́ wá láti UK ọ̀rọ̀ wọn dáadáa èmi àti wọn àti dàpọ̀ ti pẹ́ wọn tẹ́lẹ̀ tí wọ́n kọ̀ sí gan kò ní jìnnà sí harrow ọ̀ lọ ọ̀ bọ̀ nírọ̀rùn yóò dùn mọ́ ọ̀ ṣàdúrà fún mọ́ fọwọ́ gbáyà fún ọ ní o àwọn ni ọ tẹ̀lé lọ inshallah.